pẹ̀lú bí àwọn gómìnà ilẹ̀ Yorùbá South West Governors bí wọ́n ṣe kéde wípé orin àkọmọ̀nà kan náà ní gbogbo ìpínlẹ̀ ilẹ̀ Yorùbá yóò máa kọ. Irun orin iṣẹ́ wà fún ilẹ̀ wa, ìyún iṣẹ́ wà fún ilẹ̀ wa, tó jẹ́ pé àwọn ajìjàǹgbara fómìnira ilẹ̀ Yorùbá tí wọ́n ń pè ní Yorùbá Nations Agitators àwọn ló ń lo orin náà jù. Níṣe ni àwọn èèyàn ni wọ́n máa ń kan sáárá sí gómìnà tẹ́lẹ̀ ní ìpínlẹ̀ Ọ̀ṣun, gómìnà Abdulrauf Arẹ́gbẹ́ṣọlá, lórí bí wọ́n ṣe ní òun gan ló ta orin náà jí láti ọ̀pọ̀lọpọ̀ ọdún tí wọ́n ti kọ orin náà. Ǹjẹ́ ta ló kọ orin iṣẹ́ wà fún ilẹ̀ wa tí àwọn gómìnà ilẹ̀ Yorùbá tẹ̀sẹ̀ fòǹtẹ̀ lù gẹ́gẹ́ bí orin àkọmọ̀nà gbogbo ìpínlẹ̀ Yorùbá báyìí, táwọn ajìjàǹgbara fómìnira ilẹ̀ Yorùbá náà táwọn náà máa ń lò? Kódà èyí tí aṣíwájú àwọn ẹgbẹ́ ajìjàǹgbara fómìnira ilẹ̀ Yorùbá ọ̀jọ̀gbọ́n Bánjí Akíntóyè tó ṣẹ̀ṣẹ̀ kan sára fún àwọn gómìnà lórí ẹ̀. Ta ni ẹni tí ó gbé orin náà tó kọ àti bí wọ́n ṣe ń kan sára sí Arẹ́gbẹ́ṣọlá báyìí? Aṣíwájú ìran Yorùbá olóògbé Jeremiah Oyèníyì Ọbáfẹ́mi Awólọ́wọ̀ ó ní ó kọ orin iṣẹ́ wà fún ilẹ̀ wa o ní ìwọ̀n ọdún 1978. Kódà nígbà tí bàbá Awólọ́wọ̀ tó kọ orin náà sí inú ìwé tán, tó wù pé bóòlù ṣe fẹ́ sọ di orin fún ilẹ̀ Yorùbá nítorí pé orin náà kún fún ọgbọ́n ìmọ̀ àti òye, ni ló máa fi ìwé orin náà ló fi ránṣẹ́ sí gbajúmọ̀ àgbà olórin ilẹ̀ Yorùbá ni tó tún jẹ́ aṣíwájú fún gbogbo àwọn òṣèré tíátà lórílẹ̀‐èdè Nàìjíríà, ìyẹn olóògbé Herbert Ògúndé, ìpè kí bàbá náà kó sọ ọ̀rọ̀ tó nǹkan náà kó sọ dorin. Olóògbé Herbert Ògúndé òun ló sì kọ orin iṣẹ́ wà fún lẹ́wà, òun ló padà sọ di orin tí gbogbo ayé ń kọ báyìí. Ṣùgbọ́n lẹ́yìn ikú olóògbé Ọbáfẹ́mi Awólọ́wọ̀ tí àwọn ológun tó ti gbàjọba kó tó di pé ètò ìṣèjọba àwarawa padà sí Nàìjíríà lọ́dún 1999, níṣe ni àwọn èèyàn ti ń gbàgbé orin iṣẹ́ wà fún ilẹ̀ wa o. Kódà ọ̀pọ̀ èèyàn ní òtí ẹ̀mọ̀ pé orin kan wà bẹ́ẹ̀ tí bàbá Awólọ́wọ̀ tó kọ sílẹ̀ tí Herbert Ògúndé tó sọ dorin. Ṣùgbọ́n lọ́jọ́ 27 oṣù kọkànlá ọdún 2010 tí Arẹ́gbẹ́ṣọlá gba ìjọba ní ìpínlẹ̀ Ọ̀ṣun, ìní ó máa kéde pé orin iṣẹ́ wà fún ilẹ̀ wa tí bàbá Awólọ́wọ̀ kọ tí Herbert Ògúndé tó sọ dorin, òun gan ni wọn yóò máa lò ní ìpínlẹ̀ Ọ̀ṣun, tó sì jẹ́ pé ọdún 2011 ìní Arẹ́gbẹ́ṣọlá ló padà fòfin dé wípé kí wọ́n máa kọ orin náà ní ìpínlẹ̀ Ọ̀ṣun. Èyí ló máa jẹ́ kí orin táwọn èèyàn ti ń gbàgbé náà ó jí dìde padà o, tó sì jẹ́ pé ní báyìí táwọn ajìjàǹgbara fómìnira ilẹ̀ Yorùbá tí wọ́n ti ń kọ orin náà, tó wá di pé àwọn gómìnà ilẹ̀ Yorùbá àwọn náà tún fòǹtẹ̀ lù pé orin náà ní kí gbogbo àwọn ìpínlẹ̀ ilẹ̀ Yorùbá máa jọ lò báyìí. Níṣẹ́ làwọn ọmọ Yorùbá pàápàá àwọn ajìjàǹgbara fómìnira Yorùbá wọ́n sọ pé báwọn ò tiẹ̀ gbà t'Arẹ́gbẹ́ṣọlá tí nǹkan táwọn jọ ń jà fún òpapọ̀, ṣùgbọ́n àwọn kan sára sí lórí eléyìí o fún bó ṣe ta orin náà jí, tó wá jẹ́ pé nípasẹ̀ ìní gbogbo ilẹ̀ Yorùbá náà tún ṣe bẹ̀rẹ̀ sí ni máa kọ orin tí olóògbé Ọbáfẹ́mi Awólọ́wọ̀ tó jẹ́ olùdásílẹ̀ náà.